Ẹ kú dédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́fálẹ́yẹ. Ẹgbẹ́ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àpapọ̀ lórí ètò ẹ̀kọ́ iléèwé gíga ti fi ẹ̀dùn ọkàn wọn hàn bí àwọn ẹgbẹ́ olùkọ́ àti àwọn tí kìí ṣe ẹgbẹ́ olùkọ́ ṣe ń fiṣẹ́ sílẹ̀ jákèjádò gbogbo àwọn ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀-èdè yìí. Alága ẹgbẹ́ yìí ti inú ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Rep. Abubakar Fulata, ẹni tí ó wá láti ẹgbẹ́ òṣèlú APC ti ìpínlẹ̀ Jigawa, ni ó sọ ẹ̀dùn ọkàn rẹ̀ síta nínú àtẹ̀jáde tí ó ṣe ní ìlú Àbújá ní Ọjọ́bọ̀, nígbà tí àwọn ìgbìmọ̀ ń ṣe àbẹ̀wò sí àwọn ilé ẹ̀kọ́ gíga kọ̀ọ̀kan ní gúúsù ìlà oòrùn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ló ti jẹ́ kí ó di mímọ̀ wípé ó jẹ́ ohun tí ó léwu fún àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gíga láti máa kúrò lẹ́nu iṣẹ́ nípa ìfẹ̀yìntì tàbí ìpapòdà láìsí ìgbìyànjú tàbí ìlàkàkà láti dí àlàfo àti ipò tí wọ́n ti kúrò. Ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ gíga ti Nsukka fìdí rẹ̀ múlẹ̀ wípé ó ti tó ẹgbẹ̀rún 7 òṣìṣẹ́ tí àwọn olùkọ́ àti àwọn tí kìí ṣe olùkọ́ ni wọ́n ti kúrò lẹ́nu iṣẹ́ láti bí ọdún 2019 sẹ́yìn. Nínú èyí tí àwọn aṣòfin wá fi kún ọ̀rọ̀ wọn wípé lílọ tí àwọn òṣìṣẹ́ yìí ń lọ kúrò lẹ́nu iṣẹ́ bóyá nípa pé wọ́n fẹ̀yìntì, ikú tàbí wọ́n kọ̀wé fiṣẹ́ sílẹ̀, ó yẹ kí wọ́n fi àwọn òṣìṣẹ́ mìíràn rọ́pò àwọn tí wọ́n ti kúrò ni. Àwọn ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ti ẹlẹ́ẹ̀kẹwàá irú rẹ̀ wá pinnu láti túbọ̀ jẹ́ kí ètò ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí ní jó sókè lálá ní gbogbo orílẹ̀-èdè yìí, àti pé àwọn yóò tún jẹ́ kí ìgbé ayé ìrọ̀rùn náà dé bá wọn. Fulata wá tún ṣe àlàyé wípé ó jẹ́ ohun tí ó burú kí òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ gíga tí ó tó ẹgbẹ̀rún 3,000 fiṣẹ́ sílẹ̀ kí àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ gíga náà wá gba 500 iṣẹ́ síbi tí àwọn ogunlọ́gọ̀ òṣìṣẹ́ yìí ti fiṣẹ́ sílẹ̀. Ó wá rọ ilé-iṣẹ́ ètò ẹ̀kọ́ láti ṣàtúnṣe gbogbo kùjẹkùjẹ tí ó wà nínú ilé ẹ̀kọ́ gíga gbogbo, kí wọ́n sì tún rí i dájú pé ilé ẹ̀kọ́ gíga ń lọ ní ìrọwọ́rọsẹ̀, àti pé gbogbo ipò tí ó ṣófo ni kí wọ́n rí i pé ó wà ní dídí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn The Nation. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ti ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìjọba ìpínlẹ̀ ti ní gbọ́nmi-sí-omi-ò-tó lórí ẹ̀sùn pé gómìnà Adémọ́lá Adélékè ti gbé ìgbésẹ̀ láti bọ́ọ̀dì sí ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) kí ó tó di àkókò ètò ìdìbò sí ipò gómìnà ti ọdún 2026. Nínú ọ̀rọ̀ àkọsílẹ̀ tí wọ́n ṣe àtẹ̀jáde rẹ̀ ní Ọjọ́bọ̀, ní ẹgbẹ́ òṣèlú APC ti fi ẹ̀sùn kan Adélékè wípé ó ń bẹ̀bẹ̀ tí ó sì tún lòdì pẹ̀lú ẹgbẹ́ òṣèlú ADC lábẹ́ ìṣàkóso gómìnà àná tẹ́lẹ̀ rí, Gómìnà Rauf Arẹ́gbẹ́ṣọlá, nípa dídíje lẹ́ẹ̀kan sí lábẹ́ ẹgbẹ́ òṣèlú wọn. Alága ẹgbẹ́ òṣèlú APC ti ìpínlẹ̀ Ọ̀ṣun Tajudeen Lawal ni ó buwọ́lu àkọsílẹ̀ ọ̀rọ̀ náà tí ó sì tún wá ń ṣe àpèjúwe ìwà náà gẹ́gẹ́ bí ojú kíkán láti dé ipò àti àìbọ̀wọ̀ fún ara ẹni ní irú ìwà náà jẹ́, àti pé ó tún ń ṣe àfihàn rògbòdìyàn tí ó wà nínú ẹgbẹ́ òṣèlú PDP lápapọ̀. Ó wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé ó jẹ́ ohun àjèjì kí Adélékè wá rí Arẹ́gbẹ́ṣọlá gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀ nígbà tí sáà kejì rẹ̀ wà nínú ewu, àti pé ọkùnrin yìí kan náà ni Adélékè bu ẹnu àtẹ́ lù ní nǹkan bí oṣù 4 sẹ́yìn. Nínú ẹ̀sùn lóríṣiríṣi tí wọ́n fi kan Adélékè tún ni pé gbogbo ìlérí tí ó ṣe nígbà tí ó ń ṣe ìpolongo ìbò rẹ̀ ni kò mú wá sí ìmúṣẹ, nínú èyí tí ó sọ pé òun yóò pèsè iṣẹ́, owó iléèwé yóò rọjú fún àwọn akẹ́kọ̀ọ́, bí ó tilẹ̀ jẹ́ pé owó tó lé ní tírílíọ̀nù kan náírà ni ó ti gbà fún oṣù 35 months. Tí ìṣèjọba rẹ̀ tún ti ṣe àfikún owó iléèwé lẹ́ẹ̀mẹ́ta tí ó sì tún ti gba iṣẹ́ lọ́wọ́ àwọn olùkọ́ tí ó lé ní 1,500. Nítorí ìdí èyí ni àwọn ṣe mọ gómìnà Adélékè sí ọ̀dàlẹ̀, àti pé gbogbo àwọn ènìyàn rẹ̀ bíi Adéjàre Bello àti àwọn mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ti dalẹ̀ wọn. Ṣùgbọ́n agbẹnusọ fún gómìnà Adélékè Ọ̀gbẹ́ni Ọláwálé Rasheed ti fèsì ní Ọjọ́bọ̀ wípé gómìnà Adélékè kò ní lérò láti bọ́ọ̀dì sí ẹgbẹ́ òṣèlú ADC rárá, àti pé kò tún sí ìdúnàádúrà kankan láàrin òun àti Arẹ́gbẹ́ṣọlá. Gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn án jẹ́ irọ́ báláú tí ó jìnnà sí òtítọ́, ó tún jẹ́ ìròyìn ẹlẹ́jẹ̀ àti àhesọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post.
Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Rivers sọ jáde síta wípé òṣìṣẹ́ àwọn ti fi ọwọ́ ṣìkún òfin mú afurasí kan, ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó fi tipátipá bá obìnrin kan lájọṣepọ̀ títí obìnrin náà fi gbẹ́mìí mì ní agbègbè ìjọba ìbílẹ̀ Òyìnbó ti ìpínlẹ̀ náà. Àkọsílẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí fi hàn wípé ọjọ́ Ajé ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ nígbà tí wọ́n bá òkú arábìnrin tí ó tún jẹ́ ọmọ òrukàn nínú yàrá rẹ̀. Ìṣẹ̀lẹ̀ búburú yìí di mímọ̀ sí gbogbo ará ìlú nígbà tí ẹnìkan tí ó pe ara rẹ̀ ní ọ̀rẹ́ ìdílé arábìnrin tí ó gbẹ́mìí mì ṣe àfihàn rẹ̀ lórí ẹ̀rọ alátagbà X rẹ̀, tí ó sì tún kígbe síta fún àwọn ọlọ́pàá láti tètè dá sí ìṣẹ̀lẹ̀ aburú náà. Ìwé pàlàbà tí wọ́n fi gbé àwòrán olóògbé náà síta tún ṣe àfihàn rẹ̀ wípé gbogbo olùgbé inú ọgbà ilé náà ni wọ́n ti na pápá bora, bóyá nítorí pé wọ́n bẹ̀rù kí wọ́n má baà wé ìṣẹ̀lẹ̀ náà mọ́ àwọn lọ́rùn. Nínú kíkégbàjarè síta tí Linda Ìkejì ṣe lórí ẹ̀rọ alátagbà rẹ̀ nígbà tí ó ń béèrè ìrànlọ́wọ́ àwọn ènìyàn láti bá òun pe òṣìṣẹ́ ọlọ́pàá, ni ó jẹ́ kí àwọn ọlọ́pàá tètè dá sí ìṣẹ̀lẹ̀ náà, àti pé ìròyìn yìí tún sọ ọ́ di mímọ̀ wípé òkú arábìnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Ugochi ni wọ́n ti gbé lọ sí ilé ìgbókùúpamọ́sí. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ náà, Grace Iringekoko, fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tí ó sì tún sọ pé àwọn ti fi ọwọ́ ṣìkún òfin mú afurasí àti pé ó wà ní akóló àwọn. Ní àfikún, ìròyìn ni ó ṣàlàyé wípé ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ní ìpínlẹ̀ Rivers ti ń kojú ìpèníjà fífi ipá báni-lòpọ̀ èyí tí ó gba ìpínlẹ̀ náà kan. Àwọn olùgbé ìpínlẹ̀ náà wá rọ ìjọba ìpínlẹ̀ Rivers láti túbọ̀ mú kí ètò ààbò le dandan sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Ààrẹ Bọ́lá Tinubu ní Ọjọ́bọ̀ ló ti fi ń dá gbogbo ènìyàn àti gbogbo àwọn alájọṣepọ̀ rẹ̀ lágbàáyé lójú pé àwọn yóò ṣẹ́gun àwọn adàlúrú tí wọ́n ń ba orílẹ̀-èdè yìí jagun, tí ìṣèjọba àwọn yóò sì tún rí dájú pé àlàáfíà àìlópin dé bá gbogbo ọmọ orílẹ̀-èdè yìí lápapọ̀. Ààrẹ sọ̀rọ̀ yìí di mímọ̀ nígbà tí ó ń ṣe ìpàdé pẹ̀lú ìgbìmọ̀ alákòóso àpapọ̀ nínú yàrá ìgbìmọ̀ ti ìpínlẹ̀ ní ìlú Àbújá, níbi tí ó ti ń búra fún àwọn mínísítà tuntun méjì tí ó ṣẹ̀ṣẹ̀ yàn sí ipò. Ààrẹ tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé bí ó tilẹ̀ jẹ́ pé ìṣèjọba òun kojú ìpèníjà lóríṣiríṣi bíi ti ọ̀rọ̀ òṣèlú, ìbẹ̀rù àwọn ènìyàn lórí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n àwọn yóò tún tẹ̀síwájú pẹ̀lú àjọṣepọ̀ tí ó wà láàárín àwọn àti alábàáṣiṣẹ́pọ̀ orílẹ̀-èdè àgbáyé, tí àwọn yóò sì tún rí i pé àwọn borí àwọn adàlúrú láìpẹ́ yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation bákan náà. Àjọ tí ó ń rí sí ìdíje eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lágbàáyé FIFA ti yan alábòójútó eré bọ́ọ̀lù lórí pápá Zakile Siwela àti Ahoma Makalima, ọmọ orílẹ̀-èdè South Africa, láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Tom Agbonige fún ìdíje eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ti ọdún 2026 èyí tí yóò wáyé láàrin ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè Nàìjíríà àti ti orílẹ̀-èdè Gabon, tí ipa kìíní rẹ̀ yóò wáyé ní Rabat. Ìgbésẹ̀ yìí jẹ́ ohun tí ó mú ìfàsẹ́yìn bá orílẹ̀-èdè Nàìjíríà, tí àwọn òṣìṣẹ́ àti àwọn olólùfẹ́ orílẹ̀-èdè yìí ń kọminú nínú ìyànsípò ọmọ South Africa láti bójútó ìdíje eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá náà. Olórí kan nínú iléeṣẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè yìí NFF sọ̀rọ̀ fún akọ̀ròyìn Ọ̀sásù Ọbáyìnwùnwànà wípé ìgbésẹ̀ tí FIFA ń gbé yìí ń kan àwọn lóminú nítorí pé ọ̀rọ̀ tí mínísítà fún ìdíje eré ìdárayá ti orílẹ̀-èdè South Africa sọ síta gbangba ayé wípé òun kò fẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà pegedé fún ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àgbáyé tí yóò wáyé ní ọdún 2026. Ṣé ọ̀rọ̀ rẹ̀ yìí kò ṣe àfihàn wípé wọn kò fẹ́ràn orílẹ̀-èdè wa yìí rárá? Ó tún ṣàlàyé síwájú wípé nígbà tí orílẹ̀-èdè Nàìjíríà pegedé ìpele ìgbẹ̀yìn tí Frank Onyeka pàápàá jẹ́ kí àwọn borí Benin Republic nínú oṣù kẹwàá October yìí, tí àwọn yóò kojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Gabon ní ọjọ́ 13 oṣù kọkànlá November 13, tí ẹni tí ó bá jáwé olúborí yóò kojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Congo tàbí Cameroon fún èyí tí yóò kẹ́yìn nínú ìdíje náà, ni àjọ FIFA wá yan alábòójútó láti orílẹ̀-èdè South Africa àti ti Benin Republic láti bójútó ìdíje eré bọ́ọ̀lù láàrin orílẹ̀-èdè wa àti ti Gabon. Ṣé ìgbésẹ̀ náà kò tó àpérò? Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí
náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí pé kí ń lọbẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣàlàyé lọ kàn sí YouTube channel ìròyìn lérèfé. Kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún jọ̀wọ́ bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.